ta ló gbé ẹ̀kú eégún fún Ozain níbo ló ti rí ẹ̀kú eégún torí ẹ̀kú eégún yóò kí ń ṣe costume agboolé kan ni wọ́n ti lọ gbé wá ẹ̀kú eégún original tó ń jáde gidi ni ó ga o nítorí owó ẹ̀dẹ̀ fẹ́ ba ìṣẹ̀ṣe jẹ́ ẹ̀ lè jèrè o ẹ̀ lè jèrè o ó tọrọ ní o ara kan tí mo ní sọ present orò lé mi jákujàku fún ẹ wà wá bọ́ta wà ló wá fẹ́ máa ṣe jákàjàka nígbà tí tó fẹ́ rìn lọ. eégún ṣeré o ló lè bẹ́gún ṣeré àfọ́mábí lọ́jẹ́ àfọ́mábí lọ́jẹ́ ló lè bẹ́gún ṣeré. Kábíyèsí Elédùmarè mo ṣe bá kọ́dáyé mo ṣe bá ṣẹ̀dá ọ̀run. Mo rí fídíò kan tó ń jà ràn-ìrìn lọ́tún lọ́sì fídíò yẹn ló wà lókè yìí mi ì fẹ́ play fídíò yẹn because mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti máa gbọ́. A rí i pé Ozain bọ́lẹ̀ ẹnu mọ́tò ó pàdé àwọn eléégún ó bú wọn dáadáa ó sọ̀rọ̀ sí wọn kílé tí wọ́n ń rùn báyìí kílé tí wọ́n ṣe kinní kan màá fún ẹ lówó màá ṣe kinní kan tó bá ṣí ojú eégún yẹn mi ní fún ẹ lówó tó máa ṣí ojú eégún léégún bá kọlà ó tún bu lọ ta ló bẹ́ẹ̀ bu là yìí kinní kan ó ṣàbù dáadáa. Bí àwọn ọlọ́jẹ̀ àwọn bàbá wa kọ́lọ̀jọ́ pẹ́ lásẹ̀ bọ́ ṣe ń parí mítìn náà fi fídíò ṣe ní ìkan náà bàbá mi kan fi fídíò ṣọwọ́ síbi tí mo ti rí wọ́n ṣe mítìn yẹn ní ọ̀sán yìí bí aago 2 lọ́sàn wọ́n ti pe Ozain lẹ́jọ́ wọ́n ní pé kó yọjú kódà wọ́n fi nọ́mbà tó máa pè lẹ̀ àwọn fẹ́ kó yọjú tí ò bá yọjú ó máa nínú ó fi ọ̀jẹ̀ ṣe bálabàla ó fi ẹ̀kú eégún ṣe bálabàla gbọ́n nínú ìwọ̀nba gọ́ tèmi mo fẹ́ sọ̀rọ̀ ìṣẹ̀ṣe làgbà the only way to peace the only beautiful way to the truth ìṣẹ̀ṣe ni. Bábọ̀ oníṣẹ̀ṣe gidi pàdé o tí ń ṣàwọn oníṣẹ̀ṣe jẹ̀kúrẹ́ ẹ̀dùn tí owó ti ràn mọ́ wọn lójú o tó pé kò sí nǹkan tí wọ́n lè ṣe nítorí owó bí irú àwọn tó ní ẹ̀kú yìí tó bá bá oníṣẹ̀ṣe gidi pàdé you will love ìṣẹ̀ṣe ọlọ́run wàá love ìṣẹ̀ṣe gan o. Now a mọ̀ pé àwọn mùsùlùmí kódà tẹ́ bá lò jáàbù nínú fíìmù tọ́ mọ̀ dáadáa pé wọ́n lo ra jáàbù ẹ wọ́n lè pè lẹ́jọ́ wọ́n lè ní nǹkan tó ń ṣe yẹn ó ṣe kinní kan a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lo ìjáàbù tó ń ṣe nǹkan tó bàjẹ́ jù yẹn lọ ṣùgbọ́n torí pé wọ́n gbé wá sórí social media àwọn àfáà tó máa jáde gan tó máa ní nǹkan tó fi jáàbù ṣe yẹn àwọn ò lè gbà ìyàwó ilé wọn ṣe nǹkan tó ya yẹ̀yẹ́ jù bẹ́ẹ̀ lọ wọn ò ní sọ̀rọ̀ wọn wá bọ́ta wọn máa wá nǹkan tó máa rán mọ́wọ́ wọ́n ń pààyàn lọ́tún wọ́n ń pààyàn lósì ojú ayé náà láti réyàn tó kírun sí yàn lára tó dẹ̀ dùnbù ẹ̀ báyìí tó dẹ̀ rẹ́ ọrùn ẹ̀já tó dẹ̀ tún ṣe fídíò tó gbórí ẹ̀ lé láyà tó dẹ̀ post ẹ̀ síta kí làwọn mùsùlùmí ṣe sí ṣùgbọ́n ní ẹni a lè mú òun là ń lẹ̀ dì í mọ́ wọ́n mú mùsùlùmí tó pààyàn ṣó ẹ̀ kan gba lọ́ọ̀yà fún wọn ọ̀pá lẹ́sẹ̀kẹsẹ̀ oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ṣe oríṣiríṣi àwọn àwíjàre lọ́tún lọ́sì many things tó ẹ̀ka mójútó àmójútó the same thing àwọn Christian ẹ wo iye wòlíì tán mú láàrin máàcì yìí lásán tán ló pààyàn kí náà ṣe sí ṣùgbọ́n ayé kí nǹkan ṣẹlẹ̀ wọ́n jáde yín ká tiẹ̀ ti ṣe kinní kan kinní kan ṣe kinní kan yín tó dẹ̀ bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ wà lọ́wọ́ ẹlòmíì orí social media náà láti rí wòlíì tó gbódìdí àgbò tó gbé lọ sétí òkun tó mú oríṣiríṣi máka tó fi ń kùn lára apá àbò ni ẹ wà lọ́wọ́ Jésù ìrànjúmọ̀ yẹn kẹ́ sọ pé bolo ti rí tọ́ba wa máa wọn olóògùn owó àwọn náà máa bọ́ ta àlẹ́ àlíṣẹ́ ọwọ́ tí wọ́n gan-an kódà ó bàjẹ́ ju tàwọn tán mú tó ń ṣògùn owó lọ tọ́ra àwọn nǹkan táwọn gan ṣe ní kọ̀kọ̀ náà ẹ jẹ́ ká padà sórí Ozain ẹ jọ ṣé ẹ ti béèrè pé àwọn wo ló gbé ẹ̀kú eégún fún Ozain ẹ má bínú o mo mọ̀ pé àwọn kan tí ò lọ́pọlọ wọ́n lè padà máa sọ pé ṣé nǹkan tá a sọ yẹn ṣáwa sọ̀rọ̀ dáadáa ni àbáwa yẹn ò gbọ́n ẹ jọ ṣé pé mi ò dárúkọ èèyàn o tó bá wá fún mi ó máa nínú o kí tó máa bọ́rọ̀ mi bọ̀ yẹn tó bá balọ̀ ló bá kó àní balọ̀ Ozain lọ rí àwọn bàbá ńlá kú ẹ̀ tán pé ẹ̀ ń bàdàn tó ti yé tó bá fẹ́ káwa gan kábẹ́ ẹ lọ́wọ́ sí ṣùgbọ́n èmi ní orúkọ tèmi àti ìdílé mi èmi ń béèrè lọ́wọ́ Ozain ṣé Ozain ló ní ẹ̀kú eégún tó lò fún skit yẹn a gbà pé skit ni Ozain ṣe àti kékeré ni wọ́n ti ń bú ọ̀kọlà nínú fíìmù Sanyẹ̀rí kọlà ọmọ Ọ̀yọ́ ni wọ́n ń bu olówó lọ́wọ́ òun fún ara ẹ̀ bú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìyẹn ò sí nínú ohun ìyẹn ò sí ń bẹ̀ mo dẹ̀ jẹ́rìí àwọn bàbá yẹn náà wọ́n sọ̀rọ̀ nípa pé wọ́n bú ọ̀kọlà kò sí tó kàn wọ́n ẹ̀kú eégún tó ń tàbùkù yẹn gangan ṣó ti yé yẹn gangan ló kàn wọ́n ló dẹ̀ kan èmi náà wọ́n ń bú ọ̀kọlà à ń so àìmọye ọ̀kọlà tán ń bú nu fíìmù wọ́n bú Sanyẹ̀rí náà bú yàn tó kọlà Sanyẹ̀rí àtajà ń bàdàn ṣé wọ́n ti ìbúra wọn nu fíìmù ni wọ́n dẹ̀ gbowó iṣẹ́ wọn ní kálukú lọ lé wọn ṣó lẹ̀ mọ́ wọn lára ni ìyẹn òun ṣe pé kinní kan bú ọ̀kọlà ọ̀pọ̀lọpọ̀ ọ̀kọlà bàbá wa Londona ṣé wọ́n bú wọn wọ́n máa ń bú ọ̀pọ̀lọpọ̀ ọ̀kọlà àbúlówó lọ́wọ́ ṣùgbọ́n ibo ni Ozain ti rí ẹ̀kú eégún béèrè olùsíwó ló gbé ẹ̀kú eégún fún Ozain
ọkọlà tó gbé ẹ̀kú eégún àti ìzẹ́ni ẹ̀gán jẹ ọlọ́jẹ̀. A ṣe máa ń sọ pé ìwọ tó bá ti jó níṣẹ̀ṣe ò bá jẹ́ Christian kó jẹ́ Muslim tí owó bá ti ràn mọ́ ẹ lójú ó máa kúrò ní ọ̀nà tó yẹ kó wà. Bẹ́ẹ̀ ni mo sọ. Kí náà ń wò tó fi gbé ẹ̀kú eégún lẹ̀ tí Ozain fi lọ lu ẹ̀kún eégún ká tẹ̀ gbà pé kò yé Ozain. Ṣebí ọlọ́jẹ̀ kan ló ní ẹ̀kú eégún yẹn, ṣé eégún agboolé àwọn Ozain ni? Ṣó lè jẹ́ eégún agboolé àwọn Ozain tó ń ṣọdún tó ń pè tutù sí tó lọ́rọ̀ lórí kó Ozain wá wò ṣùṣùn kó wá wọ ibi tán gbé sí kó wá gbé jáde nítorí skit kí nǹkan má ṣe nígbà tí òun ṣe costume lásán òun láti jẹ́ ordinary costume náà gbé fún wọn torí tí ó bá jẹ́ costume lásán ọkú jẹ́ pé àwọn tán ni ẹ̀kú eégún yẹn gan ti fi ń jalè tẹ́lẹ̀. Èèyàn wá bá mi sìn torí pé ó fẹ́ ṣe skit màá wá gbé ẹ̀kú eégún lé mi màá wá gbé fún wọn nítorí èlò náà fẹ́ fún mi. Ẹ jẹ́ ká pẹnu pọ̀ lóòótọ́ ẹ jẹ́ ká bẹ́ràn wí ká dẹ̀ bẹ́ràn wí ó lè má yé Ozain ṣùgbọ́n Ozain náà ìwọ fún ara orí ẹ yí o. Àwọn tó ń tì ẹ lẹ́yìn àwọn adviser àwọn bàbá àsàlẹ̀ àwọn màmá àsàlẹ̀ tí wọ́n mẹ́ńtọ̀ ẹ aṣièrè ẹ̀dá ni wọ́n torí tí wọ́n bá ṣièrè ojú ẹ̀ ò fọ́ wa lórí social media òun wo many things tó ń ṣẹlẹ̀. Ṣé ó gbúdọ̀ jẹ́ ìlànà Islam ni wọ́n tàbùkù báyẹn káwọn àfáà yín máa gbomi parí bẹ́ẹ̀ ṣe ń dogun dọ́tẹ̀ lélẹ̀ ẹ dáhùn. Ṣùgbọ́n ìwọ̀nba ni màá bẹ́ẹ̀ wí 20% out of 100 ni màá bẹ́ẹ̀ wí 80% tó kù kó lọ sọ́dọ̀ àwọn ọlọ́jẹ̀ àwọn elébi àwọn olè àwọn jẹ̀kúrẹ̀ tó táyé wọ́n ti bàjẹ́ tán gbé ẹ̀kú eégún lé ẹ lọ́wọ́. Ibo ló ti rí ẹ̀kú eégún kí Ozain kọ́kọ́ dá mi lóhùn because o lè fún ara ẹ rán ẹ̀kú eégún kó rán kó rí báyìí eléyìí ò kì í ṣe ẹ̀kú eégún tó rán pẹ̀lú gba àwọn èkó bẹ́rẹ́ tó wà lórí ẹ̀yìn kò ń ṣe ẹ̀kú eégún tẹ́ ẹ fi oṣù mẹ́ta gan rán kódà ẹ lè fi oṣù mẹ́fà rán o ṣáà lè fẹ́ lu ẹ̀kú eégún nínú skit ẹyọ kan kò dẹ̀ wá jókòó sí ìdẹ́ fòdìdí ọdún kan kò dẹ̀ mẹ́tí máa tó kó máa rán ó láti jẹ́ pé ẹ lọ gbà ń bì kan ni ibo lẹ ti gbà á àwọn wọn ló gbé fún yín èló lẹ fún wọn agboolé wo ló ní ẹ̀kú eégún yìí náà fídíò àwọn bàbá mi tí mo rí tó wà lókè yìí dìwé bọ́ ṣe ń sọ̀rọ̀ mo fẹ́ béèrè ẹ má bínú o wọ́n ní abèrè ọ̀nà kì í ṣìnà o eégún rẹ̀ kì í ṣílé wọ̀ká náà o bàbá kò sọ́nà bẹ́ẹ̀ náà máa sọ o ṣé ẹ̀kún eégún ilé wọn ni ẹ̀kún eégún tí Ozain fi ṣe skit yìí ṣé ẹ̀kún eégún ilé wọn ni tó bá jẹ́ ẹ̀kún eégún ilé wọn báwo ni Ozain ṣe gbé tó bá jọ máa gbolé wọn Ozain tó fi ní access láti gbé kò yẹ kó dórí social media ìjìyà tó máa fún Ozain gangan ló yẹ ká wá rí ó láti jẹ́ pàrọwọ́ tó ní Ozain ló máa wà ṣùgbọ́n tí wọ́n fi lè gbé sórí tó fi rí rìkọ́dẹ̀ tó ń post ẹ̀ ó láti jẹ́ pé kì í ṣàrọwọ́ tó ní Ozain wà wọ́n dẹ̀ tún fi nọ́mbà tí Ozain máa pè sílẹ̀ ó láti jẹ́ pé Ozain ò kí n ṣọ́ máa gbolé wọn tẹ́ pé eégún agbolé wọn ni báwo ni Ozain ṣe ní access láti gbé eégún yẹn àzìnlẹ̀kú yẹn báwo lẹ̀kú yẹn ṣe dé ọwọ́ Ozain because Ozain ló ní skit gbogbo àwọn tó wà lórí set yẹn Ozain ló máa sanwó fún wọn àtàwọn tó kọ́ rẹ́tẹ̀lé eégún ṣó ti yé yín ibo Ozain ti rí wọn ṣọjọ́ ṣe skit ni ẹni tó gbẹ̀kú yẹn náà ṣọjọ́ ṣe skit níbo Ozain ti rí ẹ̀kú ẹni tó gbé ẹ̀kú fún eégún tó gbé ẹ̀kú eégún fún Ozain afẹ́ rí èló lẹ́gbà èèyàn abanilójú jẹ́ amúnibúni ẹran bí yẹ kọ́ pé ẹni yẹn gangan ta lẹni tó gbẹ̀kú fún Ozain èló náà gbà ta ló ní ẹ̀kú eégún ibo náà ti rí kò ń ṣe Ozain nìkan lóòótọ́ àmọ̀ pé torí pé Ozain lórúkọ tó bá mú Ozain dáadáa ó máa provide àwọn tó gbẹ̀kú fún ṣùgbọ́n wọ́n ní pé tí ò bá ní ọwọ́ onílénú àjòjì afọ́jú kan ò ní dé àgbàlá ẹni kó máa sọrú ẹran tá a sè sí sàsùn onísọrú ọbẹ̀ tó wà nínú kòkò tí ò bá lọ́wọ́ àwọn tó jẹ́ ará alé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń ta tí wọ́n ń ṣe oníṣẹ̀ṣe tó bá ba ìṣẹ̀ṣe jẹ́ lónìí kí n tó bú wọn lẹ́ẹ̀mejì máa ti bú àwọn oníṣẹ̀ṣe original máa ti bú wọn lẹ́ẹ̀mẹ́wàá torí pé tí wọn bá present ẹ̀ rédèrèdè àwọn ará àtàwọn òní bá wọn máa ṣe rádaràda bẹ́ẹ̀ ni ṣé mi tí mi ìgboro lé mi bálabàla èmi tí mi ìṣòro lé mi rédèrèdè wàá wá bá mi ṣe rádaràda nígbà tí ṣọ̀kan ló fẹ́ pa ẹ́ èmi tí mi present orò lé mi jákujàku fún ẹ wàá wá bọ́ta wàá ló wá fẹ́ máa ṣe jákàjàka nígbà tí tó fẹ́ rìn lọ ta ló gbé ẹ̀kú eégún fún Ozain níbo ló ti rí ẹ̀kú eégún torí ẹ̀kú eégún yóò kí n ṣe costume agboolé kan ni wọ́n ti lọ gbé wá ẹ̀kú eégún original tó ń jáde gidi ni ṣó ti yé kódà kó jẹ́ costume ó máa níbẹ̀ ṣe máa rán ó dẹ̀ máa níbẹ̀ ṣe máa ṣe dialogue yín ó ga o nítorí owó ẹ̀dẹ̀ fẹ́ ba ìṣẹ̀ṣe jẹ́ ẹ lè jèrè o ó tọ̀rọ̀ ní o ara kan tí mo yín sọ lọ́jọ́ wo leléyìí o tí mo ẹ̀ṣẹ̀ post fídíò yẹn lánàá bíi jẹta àbíjọ́ wo náà o àwọn òòṣà míì tí ò yẹ kán máa sẹ́ẹ̀tì kámẹ́rà tí wọ́n ti sẹ́ẹ̀tì kámẹ́rà tí òòṣà míì tí ò yẹ kán máa ṣe bálabàlá lójú ẹ̀ wọ́n ti ṣe bálabàlá lójú ẹ̀ òòṣà míì gan ti rìn lọ aṣọ lásán lẹ́kàn dẹ́ ń wò kí ló dé ìgbárùmọ̀lá fi gbogbo yín ṣe ẹ̀sìn ìgbárùmọ̀lá báyé gbogbo yín jẹ́ àtàwọn alátìlẹyìn yín nǹkan tí wọ́n lè ṣe nínú ẹ̀sìn Islam tí wọ́n lè ṣe nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ máa ṣe sínú ẹ̀sìn ṣẹ̀ṣe ẹ ṣí èrè ni bọ́ tí wọ́n bá ní mo lè bẹ́ẹ̀ wí
ta la ṣe èrè tó gbé ẹ̀kú fún ẹ agboolé wo ló ní ẹ̀kú eégún yẹn èló lẹ gbà lọ́wọ́ Ozain. Ozain èmi ń pè ẹ́ jáde kó o dá mi lóhùn níbo ló ti rí ẹ̀kú èló ló fún wọn ṣé ẹ̀kú agboolé yín ni because a mọ̀ pé muslim ni ẹ lóòótọ́ wọn lè máa ṣẹ̀ṣẹ̀ ṣe nílé yín wọn ò dẹ̀ bí olórí ẹbí yín dá kán wá ní irú ẹ̀kú yẹn nílé kán wá gbé fẹ́ kán ní kó máa fi tàfàlà tó bá yà sọ ma ní ọmọ alọ́pọ̀lọpọ̀ yín kúkú òjijì wọn ò ní mọ̀ nǹkan tẹ́ lọ tọwọ́ bọ̀ ẹ̀kú eégún ó gbúdọ̀ jẹ́ ìjáàbù náà ṣe báyẹn lò káwọn àfáà yín máa gbomi parí ta ló gbẹ̀kú eégún fún ẹlẹ́mí béèrè níbo ló ti rí èló ló fún wọn àti bàbá tán gbé ẹ̀kú yẹn náà ẹ má ti mọ̀ pọ́ ọmọ Ọ̀yọ́ dáadáa ni wọ́n ó dẹ̀ ṣeéṣe gan kọjọ́ ọmọlé eléégún ojú gbà mí sífẹ̀yìn náà tẹ wá ṣẹnu dè rẹ̀ bí pátá tí ò lókun tẹ wá ṣojú fẹ̀rẹ̀ bí ìwé ìpẹ̀jọ́ tẹ ṣe gimú kọ́ọ̀rù bí ọṣẹ ìyàwó tẹ ṣètè bí ìparí ọmú ẹ ní gbádùn ẹ ní jèrè ayé. Ozain ìwọ lèmi bá wí o torí tó bá ti mú ẹ dáadáa wá káwọn tó kú ẹ jáde níbo lẹ ti rí ẹ̀kú eégún olóṣèwọ́ ló gbẹ̀kú eégún fún yín èló lẹ san èló náà gbà àwọn aṣèrèwò ló wà ń di ẹ̀tẹ̀ fi rẹ̀kú eégún òṣà lè kùgìrì wọlé onílé kó lọ gbẹ̀kú eégún eléégún náà wọ́n ti pè é lẹ́jọ́ bóyá lọ jẹ́ àwọn bàbá wa àwọn olóṣì ẹjọ́ tán ẹ̀ máa wá bẹ́kú káàkiri wọ́n ní téèyàn bá fẹ́ ṣiṣẹ́ tó bá fẹ́ mórí légbó ìwà náà máa kọ́kọ́ gbà lọ́wọ́ ẹ̀ táyé bá fẹ́ ṣe èèyàn nǹkan tó ti ṣe tó ti ń rẹ́rìn àdìpọ̀ bẹ̀ sí ní ṣọ́ bẹ̀ sí ní lejú àwọn aṣèrè ẹ̀dá ó dà pé ẹ ti lọ ṣẹ̀ bóyá ẹ ti lọ ṣẹ̀ níbi kan á ní kẹ́ lọ́ máa ṣiṣẹ́ wọn aṣunú mọ̀ pé ó lẹ́ẹ̀kẹ́ ebu o ó ti yẹ wàá bẹ́ẹ̀ mi kápá gan bẹ̀ ti yẹ ìbéèrè lásán ni mo bí ẹ ibo lẹ ti rí ẹ̀kú eégún ta ló ní ẹ̀kú eégún èló lẹ fún wọn that is just the question kẹ̀dẹ̀ kó àwọn tó kù yín tẹ́ ẹjọ́ ṣe skit yẹn àmì yẹn tẹ́ wà nù skit yẹn ẹ kó wọn jáde á ní ìbéèrè láti bí wọn.